tí mo rà níbì kan ní Kano ní Zoo Road. So mo wá máa ń kà á, mo wá pe àwọn bróda mi kan jọ, mo wá jẹ́ ó yé wọn pé ẹ̀sìn tá a sì ń sìn ẹ̀sìn Islam yìí, ẹ̀sìn tí ó bá yé wa jẹ́ Nàìjíríà lélẹ́yìí o, pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá. Ẹ̀sìn ni ó kó bá wa o, ṣùgbọ́n òfin tí ń bẹ nínú ẹ̀sìn ni pé ẹni tó bá ti sọ wípé òun ò ṣe Islam mọ́, pípa ni wọ́n pa. Bróda mi wá nírọ́ ni. Mo wá ní òkè, nígbà tẹ́ wá gbé MS bàbá, tẹ́ wá gbé kinní jáde, mo wá ní láti lọ rí send message sí bróda mi pé ọ̀rọ̀ tí mo sọ fún yín láti bí 15 to 20 years ó ti wá padà sí àṣìṣe báyìí. Gbogbo àwọn tí wọ́n ń pààyàn ọmọ abo ni wọ́n, they are from north, ọmọ Fúlàní ni wọ́n. The first war tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní north ní Kano in my presence níjọ́ Friday nínú Central Mosque bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni, they kill Yorùbá like tomorrow no day. Inú Sábóngèrè la sá lọ. Tí bá rí bá ṣe ń pa wá, pa àwọn èèyàn wa, ẹ sọ pé láyé ọlọ́mọ tó jẹ́ bá wọn ṣẹ̀sìn mọ́. Mo tún wà nínú mosque, àwọn Haúsá àwọn Fúlàní yẹn wọ́n tún àtúnjọ sálọ wà lápapọ̀, omi tó ń ta sí kan lára nù ara wọn, wọ́n dẹ̀ tún yọ ọ̀bẹ, wọ́n dẹ̀ tún dù lọ́rùn, wọ́n dẹ̀ pa. And they call themselves the same Muslim pẹ̀lú wa. Ìkan Haúsá ìkan Fúlàní wọ́n pa. A tún ń bọ̀ lójú ọ̀nà, a tún dé sáìdì Sáríà tó bá sí Kaduna láti gun òkè Gàṣúkù yẹn, a tún bá wọn bẹ̀ tí wọ́n tún pààyàn lọ bẹ̀. So wọ́n á ní láti pe bróda mi sákìyèsí, bróda mi nírọ́ ni, kò sí ní tọ́jọ́. Èmi nígbà tí èmi náà rẹ̀ ní support mi, can you believe pé mo wá ní okay, if that should be the case, Islam yìí ká máa wò bọ̀. A bá follow. Mo wá lọ gbé àlùkùránì fún bróda mi, mo wá bẹ̀rẹ̀ sí ní tú fún wọn. Ọmọ mi náà kan náà tó kéwú dáadáa tí mo máa ń lọ sí ilé kéwú pé kó lọ wádìí ìtumọ̀ bóyá arọ ni wọ́n ń pa nínú kínní. Ọmọ mi náà kéwú the same thing. Èmi gan tún wá tún gbé tírà yìí lọ bá àwọn àfáà kan, mo tún láti lọ rè é sọ pé kí wọ́n tú fún mi. My brother, ọ̀rọ̀ tó wà ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ confam ni. Ẹ má jẹ́ kí n tàn yín, ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ èèyàn kan ni ó bá yín gbọ́, ṣùgbọ́n tó bá ti kà á, tó bá ti tú wò, yóò mọ̀ pé òótọ́ lẹ̀ ń sọ. Èmi o, mo ń fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà. Yorùbá lèmi, ọmọ aládé lèmi, mi sọmọ ẹrú. Ọmọ aládé ni èmi. Ọlọ́run sì ní jẹ́ kí ilẹ̀ Yorùbá yìí kó bọ́ mọ́ wa lọ́wọ́. Lágbára Ọlọ́run. Ẹ wo tí ń fojú àwọn èèyàn rí ní títì. On my way going to Jos, ọmọ tí ń fojú wa rí. We know what they take our eyes do. So Ọlọ́run ràn yín lọ́wọ́, ẹ máa continue. Ọlọ́run ẹlẹ́dàá yóò wà lẹ́yìn yín. Gbogbo àwọn ọmọlẹ̀ ó dúró tì yín. Ọlọ́run ó wà pẹ̀lú yín pẹ̀lú ọlọ́dọọlọ. Ibi kankan ò ní ṣẹlẹ̀ sí yín. Gbogbo ẹni tí bá ti ń gbèrò bí lórí yín pẹ̀lú tẹ̀sí, Ọlọ́run ọba yóò máa wọlá ìjẹ́ kan ṣoṣo rẹ̀ pé kò sẹ́lòmíì àfi Ọlọ́run Elédùmarè ẹlẹ́dàá wa kò ní jẹ́ kọ́wọ́ ọ̀tá mú yín, kò ní jẹ́ kọ́wọ́ ọ̀tá ká yín lágbára Ọlọ́run. Gbogbo ẹni tí bá ti ń ṣẹ́bi lé orí ilẹ̀ yóò máa padà sí. Àtiwọ́ àtọ́mẹ́ rán dandan lẹ́ ń ṣe rán dandan lẹ́.